gbajúgbajà bíṣọ̀bù ní tó jẹ́ ọmọ bíbí ìlú Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ olùdásílẹ̀ gbajúgbajà ìjọ ní Living Faith Tabernacle tí olú ilé ìjọsìn wọn tó wà lágbègbè Ọ̀tà níjọba ìbílẹ̀ Àdó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn Bishop David Oyedepo, ó mà ti tú àṣírí ńlá lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó mẹ́hẹ tó sì tó jẹ́ pé bàbá náà ó ti kéde wípé kí gbogbo àwọn Kìrìsìtẹ́nì tó wà ní Nàìjíríà kí wọ́n gba àdúrà ọlọ́jọ́ méje lórí gbogbo ètò ààbò Nàìjíríà tó mẹ́hẹ gidigidi ní àsìkò yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé láti ọ̀sẹ̀ bíi mélòó kan ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá mẹ́hẹ tó ń lágbára kọjá sísọ, tó jẹ́ pé bó ṣe ń pa àwọn èèyàn ni wọ́n ń jí àwọn èèyàn gbé, èyí tó jẹ́ kọ́pọ̀ àwọn kankan máa sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ náà ó ti fẹ́ máa kọjá agbára ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá lọ̀rọ̀ náà ló tún máa wá dàrú pátápátá nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àkọ́kọ́ ní ti ìṣẹ̀lẹ̀ ọjọ́ Àìkú tí ṣe Sunday ọ̀sẹ̀ tó kọjá nígbà táwọn bandit ya wọ iléèwé Girls Comprehensive High School tó wà ní ìlú Wágù ní ìpínlẹ̀ Kebbi, tó jí àwọn akẹ́kọ̀ọ́ bíi 25 25 pupils tó jí wọn gbé wọnú igbó lọ. Nígbà tí ìdí sì ń lọ lọ́wọ́ làwọn bandit náà tó ya wọ ìjọ CAC Òkè Ìṣẹ́gun tó wà ní ìlú Èrúkù ní ìpínlẹ̀ Kwara. Níbẹ̀ náà ti pa èèyàn 3 lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì jẹ́ àwọn ọmọ ìjọ bíi 38 tó jí wọn gbé wọgbó lọ. Nígbà tí ó tó di ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, ẹni ariwo mà tó sọ ní iléèwé St Mary Catholic Church tó wà ní ìlú Papiri ní ìpínlẹ̀ Niger nígbà táwọn bandits tó tún ya wọ ọbẹ̀ tí wọ́n sì kó àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ tí wọ́n lé ní 300 tí wọ́n kó wọn wọgbó lọ. Ọ̀rọ̀ yìí ló mà di ariwo ńlá. Eléyìí gan sì ni Bishop David Oyedepo tó jẹ́ pásítọ̀ tó lówó jù ní gbogbo Nàìjíríà ni ló mà jẹ́ kí òun náà kó gbẹnu sí máìkú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìsìn ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún tá a wà yìí, the 23rd of November 2025. Ní bàbá ọmọ bíbí ìlú Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara náà ló mà jẹ́ kó dì í mọ̀ wípé ètò ààbò Nàìjíríà ló ti fà mójútó. Ó wá tú àṣírí pé àwọn alákatakítí ẹ̀sìn Islam tó pè ní jihadist wọn láwọn ló máa wà nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ó ní gbogbo èròǹgbà wọn náà sì ní láti sọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní láti sọ di ti ẹlẹ́sìn kan, ìyẹn ẹlẹ́sìn Islam. Bishop David Oyedepo wá jẹ́ kó dì í mọ̀ wípé lọ́yìn bẹ́ẹ̀ bó tilẹ̀ wù kó rí, orílẹ̀-èdè Nàìjíríà ò lè di ti ẹlẹ́sìn kan ṣoṣo, ìyẹn ti ẹlẹ́sìn Islam, tó sì jẹ́ pé bàbá náà ó tún gbé àwọn bandits àti gbogbo àwọn tí ó ń tì wọ́n lẹ́yìn tó ń ṣàtìlẹ́yìn fún wọn ní kọ̀rọ̀, ó tún gbé wọn ṣépè gbígbóná tó sì kéde àdúrà ọlọ́jọ́ méje kí gbogbo àwọn Kìrìsìtẹ́nì ká gbàdúrà pàápàá láàrin aago 11 alẹ́ sí aago 12 ọ̀gànjọ́ òru.